طلع البدر علينا ميزانية الوداع وجب الشكر علينا مدى لإداي أيها المبعوث فينا جئت بالخمر المطهي جئت شرفت المدينة مرحبا يا خير داعي. Ipasẹ̀ Ànábì là ń tọ̀ nípa ká ṣe ìjìrà. Ipasẹ̀ Ànábì là ń tọ̀ nípa ká ṣe ìjìrà. Fi ìjìrà Muhammad ṣe gbígbàdúrà fún wa. Ipasẹ̀ Ànábì là ń tọ̀ nípa ká ṣe ìjìrà. Ipasẹ̀ Ànábì là ń tọ̀ nípa ká ṣe ìjìrà. Fi ìjìrà Muhammad ṣe gbígbàdúrà fún wa. Ànábì dìde lójíṣẹ́ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. Ó jíṣẹ́ fárá Mẹ́kà, díẹ̀ nínú wọn ló gbà fún. Àwọn tó kù sì ṣàtakò, ajá ilé ò mọ yíyọdẹ. Ìyẹn ló kún fa ìjìrà. Ànábì gbéra ní Mẹ́kà, wọ́n ṣe ìjìrà wọ Tọ́ífù. Ará Tọ́ífù ò gbà fún, wọ́n doníṣẹ́ ńlá lóko. Ìkẹ́ Ọlọ́run fànábì bàbá Fátímà wá. Ipasẹ̀ Ànábì là ń tọ̀ àní nípa ká ṣe ìjìrà. Ipasẹ̀ Ànábì là ń tọ̀ nípa ká ṣe ìjìrà. Fi ìjìrà Muhammad ṣe gbígbàdúrà fún wa. Muhammad tún tẹ̀síwájú. Muhammad tún tẹ̀síwájú. Aṣáájú ẹ̀dá tẹ̀síwájú. Ó gbé Ìsìlámù dàbàṣà. Ẹ̀ẹ̀mejì ló ṣe ìjìrà lọ bá wọn ará Àbáṣà. Ọlọ́run bá wa kẹ́ Ànábì àtàwọn sàábé. Ẹni ta ni ó má ṣègbè ó di tí wọ́n bá gbé. Ẹgbẹ̀rún wá sí òràn wọn bùtùlù elétí ikún. Ṣùgbọ́n wàá dúpẹ́ fọlọ́run. Ẹ wo Ìsìlámù ní òní, ẹ wo bọ́ọ̀lù la ṣe ṣe. Ipasẹ̀ Ànábì là ń tọ̀ àní nípa ká ṣe ìjìrà. Ipasẹ̀ Ànábì là ń tọ̀ nípa ká ṣe ìjìrà. Fi ìjìrà Muhammad ṣe gbígbàdúrà fún wa. Yẹ́sìrìbà ti yá o, Yẹ́sìrìbà ti yá. Fànábì Muhammad àtàwọn mùsùlùmí wọ́n wọ̀lú Mẹ́dínà. Tarúgbó tómi dán, lọ́mọdé pẹ́ lágbà. Oyún inú àṣẹ ìdí wọ́n ń ṣe mọ́rí àbá. Fọ́mọ Àmínà fẹ́sìsì lámù. Torin tìlù àtijọ́ wọ́n pàdé Muhammad. Àwọn ará Mẹ́dínà wọ́n mọ rírì wúrà. Àgbà ló sọ pé ẹni mọ̀ yìí wúrà. Ṣóun là ń ta fún ní òfìsírù Mẹ́dínà. Nínú àgbáyé ẹ bá yòǹbó Ànábì. Ipasẹ̀ Ànábì là ń tọ̀ nípa ká ṣe ìjìrà. Ipasẹ̀ Ànábì là ń tọ̀ àní nípa ká ṣe ìjìrà. Fi ìjìrà Muhammad ṣe gbígbàdúrà fún wa. Bọ́dẹ̀rò ṣẹ́rò yá tó bá pẹ̀ràn dé kò ní bùnyàn jẹ́. Bárò dùndùn fún amahọ́ra kégungun. Ọpẹ́ fún Muhammad tó sọgbódìlé tó sọgbẹ́ dọ̀dàn tó sọ Ìsìlámù dọjà. Tí gbogbo ayé wá ná Allahumma salli ala Sayyidina Muhammad. Ìkẹ́ àtọ́lá ọbọ̀ lọ́hùn àlà kó lọ bá Muhammad olóore ẹ̀dá. Ọmọ aṣáájú àdínì ọmọlálẹ́ kan aya kan jí Umaru. Kí gbogbo mùsùlùmí mùmíní mùmínà wípakú ọdún ẹ̀mí àṣekú pọ̀ rẹ̀ lórílẹ̀ ayé lọ́lá Nàbí Muhammad. Ọdún àyàbò fún gbogbo mùmíní.
pátá àṣẹ ìṣàmọ̀dún àmì àṣẹ ìṣàmọ̀dún.